irú arákùnrin tí ó máa ń pariwo humanity ọ̀gọ̀ọ̀rọ̀ ẹ̀yin èèyàn púpọ̀ nínú ayé ó ní ẹ mọ̀ bí ó sì jìnnà sọ́nà tó nínú iman. Ọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wàláhì tàláhì mushrik gidi ẹlẹ́tọ̀ gidi lòun. Òun kẹ́ òun fi mímọ̀ pé rẹ̀ ní tí ọ̀jẹ́ láàrin àwọn alálàáfà àbójú ni. Gbogbo àwọn ìyàwó àti gbogbo obìnrin tí wọ́n rí olóòlù lọ́dún táwọn yìí nǹkan kan ò sí wọn wọn ẹ̀ sáré dèlé káwọn àmọ́ sọ̀rọ̀ kúkú wọn àfẹyọjọ́ ẹ̀ pé nìkan ni wọn. Níjọ́ ní nígbà tí ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó lọ gbọ́tọ̀ ọ̀rọ̀ tó bá síta tó tún bí àwọn olórí ibú ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀ tó ní kálukú bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi tí wọ́n ń soríṣiríṣi tó bọ́ta ó ń gbọ́ olókọjá yìí ó ń ṣe kíní kan ni ẹ wò ní ìsìn gbogbo ẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ pé humanity ìsọnù ní tí ń jà fún ó jìnnà sí tẹ́yìn mùsùlùmí ń rò. Nígbà tí mo wà ní kékeré wàláhì mo búra lóko náà àwọn ẹlẹ́bọ kì í gba ilé wa kọjá sẹ́wọ̀n pé ilé wa súnmọ́ títì gan ẹ jẹ́ kí n sọ bí wọ́n ṣe máa rìn pàápàá jùlọ mọ́sálásí àfọ̀kè ààrẹ ẹgbẹ́ títì yẹn ló wà tá a bá ń lọ secretariat tí wọ́n bá ti wá fẹ́ kọjá wọ́n wàá sọ̀kalẹ̀ sí ìsàlẹ̀ kàdíkì yẹn ibẹ̀ ni wọ́n gbà lọ sí ọ̀nà ẹ̀bẹ̀ rẹ̀ nítorí àpẹẹlẹ tí wọ́n gbé fún àwọn bàbá wa. Lẹ́yìn náà wọ́n kì í gbé ọtí kọjá wọ́n ẹ̀ ní gbé ọtí kọjá níwájú ilé wọn throughout táwọn bàbá yẹn fi lu ìsẹ̀mí tán. Ní tí mò ń sọ kì í ṣe lòdì àmọ́là o ní tó ṣe lè gẹ́gẹ́ ni respect tí wọ́n fún àwọn àfà ó tóbi. Ìbànújẹ́ ta ní ó ní pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹ̀yin èèyàn ó lẹ́ẹ̀ mọ̀ pé àwọn èèyàn jìnnà sí tí wọ́n ń pera wọn. Irú arákùnrin tí ó máa ń pariwo humanity ọ̀gọ̀ọ̀rọ̀ ẹ̀yin èèyàn púpọ̀ nínú ayé ó ní ẹ mọ̀ bí ó sì jìnnà sọ́nà tó nínú iman nínú ọkàn. Ọ̀tá Ọlọ́run ní máa ń ṣe ní ojoojúmọ́. Di ó lé àwọn èèyàn tí máa dojú ogun kọ òun làwọn tí wọ́n bá jọ ń ṣẹ̀sìn lọ́wọ́ yóò dojú ogun kọ yóò dàbí kó pa wọ́n nítorí láìkì nínú ayé ti ẹnìyẹn yóò láìkì bí kó pa mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ àáfà ẹgbẹ́ ẹ̀ kódà àwọn tó bá lórí pé wọ́n jẹ́ jihadist ṣáájú kó wọn tó hàn ṣáájú kó tó dé inú àmọ́ ẹbí sí ìsẹ̀mí tí wọ́n lójú ọ̀nà Ọlọ́run bí a ṣe dá òun nìyẹn. Ṣùgbọ́n tó bá kó ọ̀rọ̀ pé kó dá sí ọ̀rọ̀ àwọn mùṣírikù ìyẹn àwọn èèyàn yẹn tí ó fi máa sọ pé kìnnì kan ẹjẹ́ à ń sọ kan wàláhì tàláhì mo kàn fẹ́ try ìmọ̀ràn kan ni mo ní tọ́lọ̀ ń balẹ̀ pé kí gbogbo àfọ̀ ọgbà yẹ̀wò bẹ́ẹ̀ bá lè gba ọ̀rọ̀ yẹ̀wò because àwọn nǹkan mìíràn wà tó jẹ́ pé tí èèyàn bá wò ó èyí ò mọ̀ banújẹ́ nípa wípé àwọn mùnáfìkì àwọn thumma amanu thumma kafaru tọ́lọ̀ ní idha laqul ladina amanu qalu amanna táwọn eléyìí tá à ń sọ yìí tí wọ́n bá ti gbọ́dọ̀ àwọn mùmínì lóòótọ́ ẹ̀ náà darapọ̀ mọ́ wọn wọ́n sọ para wọn làwọn. wa idha khalaw ila shayatinihim tí wọ́n bá gbọ́dọ̀ àwọn olórí ibú ẹgbẹ́ wọn tó jẹ́ pé wọ́n jọ jinlẹ̀ nínú mímọ́ ṣe ń tọ́lọ̀ wọ̀n fẹ́ ni wọ́n tún sọ wípé inna ma'akum àwọn tó ń jẹ́ pẹ̀lú yín. Bí àwọn kan ṣe rí nínú ayé nìyẹn ìmọ̀ràn tí mo wá ní sáwọn àfáàrí tọ́lọ̀ ń bá ní pé kí kálukú gbé yẹ̀wò. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run number one ni pé mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àdàkùn kájẹ́ kó gun omi náà ẹ jẹ́ àṣẹ sùúrù. Ṣé ẹ rí ọmọ yẹn nǹkan méjì àbí mẹ́ta ló ń dà láàmú. Number one òní ignorant ọmọ yẹn rí i pé kì í ṣe pé kéwù kò sí kàwé ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ Wasila yìí tá à ń sọ̀rọ̀ yìí ọmọ yẹn ò lọ ilé kéwù kò lọ iléèwé ignorant kọ́kọ́ ń disturb ọmọ yẹn náà ọ̀kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì òun ni òṣì poverty nígbà ní ọmọ ẹbẹ bí èèyàn bá jẹ́ olóṣì wàláhì tàláhì tó bá rí owó tíntín yóò respect owó yẹn ju kó jà fẹ́ tọrọ rẹ̀ lọ. Gbogbo ẹ̀yẹ yẹn tí ẹ̀ ń dìde tẹ̀ ń ṣàlàyé tẹ̀ ń jẹ́ kí ọ̀rọ̀ kó yé gbogbo èèyàn kó lè yí ọmọ yẹn àtàwọn tó bí nítorí condition tí wọ́n wà torí olóṣì ni wọ́n kò lè jẹ́ wọ́n mọ ẹ̀tọ́ wọn láti jà fún ẹnìkan ò lè débẹ̀ kó na owó tíntín báyìí sí wọn wàláhì wọn gbàgbẹ́ ni. Tẹ́ ẹ bá bí ò bá bọ́rọ̀ bá wáyé yín ọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wàláhì tàláhì mushrik gidi ẹlẹ́tọ̀ gidi lòun òun kẹ́ òun fi mímọ̀ pé rẹ̀ ní tí ọ̀jẹ́ láàrin àwọn alálàáfà àbójú ni. Wàláhì ẹni pé wọn àsìkò kan wà tí àwọn ẹlẹ́bọ ń sọ pé ẹni tí ò bá wá sọ́dọ̀ àwọn tí ò wá dọ̀ àwọn tí ò béèrè nǹkan kan lọ́dọ̀ àwọn kó jáde wá nínú àwọn alálàáfà. Ọlọ́run mo bí ọ ní o mo fà ìlórúgbó ẹ̀ bí ọ kí n tó wá lọ́bẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ sọ nǹkan kẹta tọ́mọ yẹn ọmọ kò yí ọmọ yẹn pé wọ́n ti gbé ìjọmọlúàbí òun wọ́n ti gbé sínú lẹ̀ẹ́lẹ̀ wọ́n ti da yẹ̀pẹ̀ bò torí pé ìṣòro tọmọ yẹn ò ní ni pé kì í ṣe pé nǹkan kan bẹ́ẹ̀ ń bi ọ̀rọ̀ ẹlẹ́lẹ́bọdé o ṣùgbọ́n wọ́n mọ̀ wá ọmọ yẹn láti ṣe ní ṣùtá torí kán lè bá ànáǹsì pé ṣe rí o ọ̀rọ̀ táwọn sọ nípa ọmọ yẹn ṣe rí kó ti padà ṣe ẹ̀yìn kíní kan olúwéré kì í sọjọ́ kan ní máa jà nǹkan mẹ́ta yẹn tọmọ yẹn ọmọ nìyẹn. Number one òsì ló dá láàmú. Ẹlẹ́ẹ̀kejì àìlẹ́kọ̀ọ́ àìní ẹ̀kọ́ yẹn tún pọ̀ oríṣiríṣi yàtọ̀ sí western education tá à ń sọ̀rọ̀ rẹ̀ ọmọ yẹn ò tún ní moral ọmọ yẹn ò ní moral kò lẹ́kọ̀ọ́ lé ìyẹn gan ó disturb ignorant
ó ń jọmọ yẹn láàmú. Ìtú wá sí kẹta ni pé bí àwọn tàná ṣe jà Ọlọ́run jọ kó bá ṣàlékún kẹ Alhaji Abdulaziz Ajagbemọ Keferi níjọ́ ìgbà wo làṣẹ wà sísìn àṣẹ ń bẹ níjọ́ gbẹ̀rù àwọn ẹlẹ́bùn òtẹ́ẹ̀kẹ́ yìí sì níjọ́ o ṣùgbọ́n wọ́n respect àwọn àfáà wọ́n fún àwọn àfáà lédọ́ nígbà tí gbogbo àwọn ìyàwó bàbá Ajagbemọ Keferi wọ́n ń bẹ láyé wọn kú every one of them in fact wọ́n prepare láti ṣe fìdáwò fún bàbá yẹn wọ́n fẹ́ rántí bàbá òun pẹ̀lú ipa tó takuntakun tó kó àwọn kan pè ní nítorí ẹ̀ láti diaspora gbogbo àwọn ìyàwó àti gbogbo obìnrin tí wọ́n rí Olóòlù lọ́dún táwọn yìí kankan ò sí wọn ẹ̀ sáré dèlé pé àwọn àmọ́ sọ̀rọ̀ kúkú wọn àfẹ́yẹ ọjọ́ ìpinnu nìkan ni wọn. torí pé ṣẹ̀mẹ̀ pé ìwé bí bàbá yẹn ṣe jáde ìjáde tó jáde tó ní gbogbo ẹ̀yin obìnrin ó yá every one of àti ẹ̀fẹ́ mọ́ tí yóò ṣẹlẹ̀ tẹ̀ bá ní wọn. ṣe rí àdéhùn ta ní ni pé ọ̀nà méjì yẹn làdéhùn gbà wá. Number one, ìjókòó tí mo wá ní ó yẹ kí gbogbo alálàáfáà àwùjọ rè ẹ mọ̀ pé àwa kan bẹ ẹ jẹ́ kí n sọ fún yín ẹ kan wà ní ayé lóòótọ́ ọlọ́mọdé ara padà sí ibú o kò sí tẹ́nìkan lè sọ tẹ́nu ẹni dùn tó lè mú wa kúrò náà ẹ̀sìn a mọ̀ sí àjọṣepọ̀ gẹ́gẹ́ bí ìjọmọlúwàbí àti tó dà wá pọ̀ ní dáadáa nínú ayé dẹ̀dẹ̀ nìyẹn mùsùlùmí kẹ́kọ̀ọ́ gbọdọ̀ takò yẹn wípé ayé ta wà yìí ọlọ́run wà látàǹsà lọ sí ìbátan nínú júnìyà a mọ̀ sí ìjọmọlúwàbí àṣepọ̀ nítorí ayé tá a jọ ń gbé àwùjọ tá a jọ bára wa níbi ẹ̀sìn lọ́lọ́run ti ní lakum dinukum waliya din bí mo ṣe dúró ọwọ́n àyàfi ọ̀tá ọlọ́run tó bá wà nínú àwọn tí wọn kì í ṣe mùsùlùmí òní wọn kì í nífẹ̀ẹ́ ọlọ́run lára mi both Christian and herbalist wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run lára mi gan torí pé wọ́n mọ̀ kálukú mọ ẹni tí ń ṣe tọ́lọ́run àtẹni tó jẹ́ zulu ẹ̀jẹ̀ àtàwọn olójú méjì àtàwọn súnmọ́ àmọ́ súnmọ́ káfàrò ní tí màá sọ ni níjọ́ òní tí mò ń sọ̀rọ̀ fún ìkan nínú wọn tó mọ yẹn mẹ́kẹ́wù yẹn ìgbà tí mo kọ́kọ́ wo àwọn ọmọ yẹn tí mo wo àwọn program yẹn tí mo wo lẹ́ẹ̀kan náà mo kàn sick ni mo kàn fall sick ni ẹ bẹ̀rẹ̀ pé kí ló jẹ́ sick it's not because of me nítorí ọ̀la wa torí àwọn ọmọ tá à ń bí torí ẹ̀ mo wá ń sọ mo tún fẹ́ repeat ẹ̀ gbogbo mọ̀dáris láyé mọ̀dáris àròbíyà ni o ti ingilizi ni o ẹ máa kó àwọn ọmọ ní ìtumọ̀ alukur'an kí ìtumọ̀ súra kọ̀ọ̀kan ẹgbẹ́ fún wọn níbi tó ti dẹ̀ láti suratul Fatiha suratul Nas suratul Falaq gbogbo àwọn súwà kéékèèké ẹ jẹ́ ọmọ yẹn ọmọ ìtumọ̀ rẹ̀ kó tó di pẹ́ wọnú àwọn súra ńláńlá ẹ jẹ́ wọ́n mọ ìwé nìtàn ẹ jẹ́ wọ́n mọ ìwé lọ́rọ̀ ẹ jẹ́ kó yé wọn nítorí ọ̀la wa eléyìí ṣe pàtàkì gan ọ̀kan nu ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ràn fún àwọn gbogbo alálàáfáà láyé both male and female ó ní wípé ẹ jẹ́ ká wá àwùjọ tá a pèrà wá sí kí ni ìtì lágbára gan ó dẹ̀ ń bá àyàn nínú jẹ́ gan ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ gan ẹ jẹ́ àpèrà wá sákèsí ọlọ́ọ̀ni ìdíhùn ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana gbogbo ọ̀rọ̀ tó bá lè fa kíníkíní hatred sínú ẹ̀sìn ẹ méjì ọmọ ẹ jáde lẹ́nu wa ní public ìmọ̀ àwọn ọ̀rọ̀ tó bá lè fa ìkórìíra sínú ẹ̀sìn wa ọ̀rọ̀ tó dáa tí yóò ṣe sábàbí kí bẹ̀rù Ọlọ́run àwọn èèyàn lékún ọ̀rọ̀ tó dáa tí yóò ṣe sábàbí kẹ́ni àwọn èèyàn balẹ̀ ọ̀rọ̀ tó dáa tí yóò ṣe sábàbí káwọn èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe Islam àwọn làbọ̀ àwọn lọ́run ayé àwọn òtún ní bàjẹ́ lẹ́yìn ikú àwọn òní ẹjẹ́ àmọ́ sọ gbogbo ọ̀rọ̀ tó bá lè create kí àwọn èèyàn ó ti ní kèfèrí lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pera wọn mùsùlùmí gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ní kèfèrí lọ́kàn o àwọn èèyàn ti turn mind àwọn èèyàn gan ẹni ìsẹ́kù lóko lásán ni ẹlòmíì ò tiẹ̀ kírun mọ́ ẹlòmíì tí kírun ò kí pé nítorí ní tètè ń gbọ́ lórí social media ẹlòmíì tó ń kírun kò kí pé ẹ wá jẹ́ kí n sọ ẹ wá jẹ́ kí àwùjọ wà tí gbogbo ẹni tí jẹ́ olórí ẹ̀sìn tá a ti ṣòfin fúnra wa pé àwọn ọ̀rọ̀ tó bá lè mọ contradict society àwọn manipulation word àwọn ọ̀rọ̀ tí èèyàn dọ́tọ̀ láti bà àwùjọ jẹ́ ẹ jẹ́ ká try ká sá fún àwọn ọ̀rọ̀ ní ìwà tó jẹ́ pé àwùjọ tá a ti lè sọ èrò làwùjọ tó jẹ́ pé ẹ̀sìn ẹyọ kan ni wọ́n ń ṣe mẹ́ ẹ̀sìn ẹyọ kan ni wọ́n ń ṣe mẹ́ bí èèyàn bá sọ gbogbo ọ̀rọ̀ tán níbi wọ́n ti ń ṣẹ̀sìn ẹyọ kan ẹni ọba tako òfin yẹn ó ti mọ irú ìjìyà tí ó jẹ àwọn ìwòye thousands of religion táwọn èèyàn ń ṣe láyé ẹ jẹ́ ṣàlàyé throughout of world ẹ wo thousands of religion látara bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ ti pè wá sákìyèsí gan-an olúwa ní ẹ pèpè sójú ọ̀nà ọlọ́run ọba yín bílẹ̀ hekmati pẹ̀lú làákàyè yàtọ̀ sọ́gbọ́n wal maw'izatil hasana àtọ̀rọ̀ orí ọ̀rọ̀ àlùbáríkà eléyìí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ṣe wá rí gbogbo ẹ̀yin sisters olóríire tí ẹ ní contribution rẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ yìí ó ti wà lórí mutawasit ẹ wo àwọn tí wọ́n dìde lákọ̀ọ́kọ́ ẹ wo àwọn tí wọ́n dìde nídìdí pé kí ni irú àdáparọ́ wo leléyìí irú rọ́ wo leléyìí tó tóbi
ẹ wo ọ̀rọ̀ kó tó contradict ọ̀rọ̀ yẹn lẹ́nu ẹni tá a tún pè láàfáà ẹgbẹ́ wọn. ṣe pé wàhálà ń bẹ́lẹ̀ tọ́rọ̀ bá ti wá rí bá ń fọmọ tí ò ní máìdí ara rẹ̀ ètò sì kẹrin ni pé ọmọ yìí ò ní máìdí ara rẹ̀ ọmọ ìfúnra ẹ̀ ọmọ tó fẹ́ ṣe ẹ̀rí tó ti ń request pé owó ni ẹ fún òun kó náà lè ráyé ṣe kò sí tọkàn wọn ọmọ yìí pé jíjà fẹ́ tọ́ òun kódà ó tún lè sọ òun dẹni tí ó lárí sìkì torí pé tí wọ́n bá lọ wo àwọn nǹkan yẹn níbi òfin yóò ní àwọn òfin tó dé níjọ́ ní nígbà tí ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó lọ dọ́tọ̀ ọ̀rọ̀ tó bá síta tó tún bí àwọn olórí ibú ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀ tó ní kálukú bẹ̀rẹ̀ sí ní sóríṣiríṣi tí wọ́n ń sóríṣiríṣi tó bọ́ta ó gbọ́ olóko jẹ́ ni ó ń ṣe kíní kan ni ẹ wò ó ní ìsìn gbogbo ẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ pé humanity ìsọnù ní tí ń jà fún ó jìnà sí tẹ́yìn mùsùlùmí ń rò ibi òun bí lọ́ǹgì sí kọjọ́ tí ó yàtọ̀ síra wọn wallahi ó yàtọ̀ síra wọn kí táwọn fi kọ̀rọ̀ wọn ṣe kódà nínú ẹni tí ọgbà Ọlọ́run gbẹ ló wà ní tí wọ́n fi kọ̀rọ̀ wọn ṣe burú gan wọ́n fi kọ̀rọ̀ wọn ṣe dáadáa gbangba wọn nìkan lè rí torí ìdí náà Ọlọ́run yóò ṣe àfimọ̀nà ọmọ yẹn yóò ṣàfimọ̀nà ẹ̀ yóò ṣàánú ẹ̀ Ọlọ́run pẹ̀lú ẹ̀ ìwọ̀nba ìmọ̀ràn tí mo ní sọ yẹn.